ẹ mọ̀ tún káàbọ̀ sórí ìkànnì ìròyìn Feli-feli online tv lórí àkọ́tún ìròyìn Akeeko tí ó mọ̀ ńlákàkì níta tí wọ́n mọ̀ àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tá a mọ̀ mú wá fún yín kì í ṣe pé a fi ń dẹ́rù bà wá o à ń mú wá láti máa fi kíyèsára láwùjọ tá a wà lónìí ibi ò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan aláṣẹ Elédùà Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún ẹ máa gbọ́ àwọn ìròyìn náà báyìí lọ́rẹ̀ẹ́ kìnìún ẹ jẹ́ mú un láti ìpínlẹ̀ Ògùn níbi tí bàbá kan ẹni bí afàpòsùn eléyìí tí ń bá ọmọ bíbí inú rẹ̀ obìnrin ọmọ ọdún 12 tí ń bá a lájọṣepọ̀ nípínlẹ̀ Ògùn wọ́n ní orúkọ bàbá òun náà ní jẹ́ Ibrahim Aliyu tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà ti fi kílò òfin gbé báyìí tó jẹ́ ẹni ọdún 41 41 years old ní agbègbè pápá ọlọ́sùn ní ọjà ọ̀dàn níjọba ìbílẹ̀ Yewa nípínlẹ̀ Ògùn òun náà ní ìṣẹ̀lẹ̀ ohun tó ti ṣẹlẹ̀ wọ́n ní ṣe rí bàbá yìí ẹni tó jẹ́ ìyàwó rẹ̀ tí wọ́n ti jọ pín gàárì tí wọ́n ti jọ kọra wọn lẹ̀ òun náà ní mọ̀ ń fún lédè yín eléyìí tó bímọ òun fún gangan tí wọn náà ní sọ di mímọ̀ tó sì lọ gba iléeṣẹ́ ọlọ́pàá lọ tó lọ fẹjọ́ sùn bẹ̀ wípé ṣe rí bàbá burúkú yìí òun náà ló jẹ́ pé tí ọmọ òun tó bá ti lọ lo ìsinmi eléyìí tán bá ní lẹ́yìn ilé ẹ̀kọ́ yun holiday tó bá ti lọ lọ́dọ̀ bàbá òun náà ní máa fi pa jẹun súnkú sí lára rẹ̀ o òní kódà òun ò tiẹ̀ tètè mọ̀ òní ṣùgbọ́n eléyìí tó wá lọ gbẹ̀yìn yìí òun náà ló jẹ́ pé ńgbà tí ọmọ òun dé òun náà ló bẹ̀rẹ̀ sí ń parọ́ pé ojú ara ń dùn òun òní òun sì lọ ṣe àyẹ̀wò òní lẹ́yìn ọ̀rẹ́ yìí ń kọ́ òní ọmọ òun ò mọ̀ tiẹ̀ fẹ́ jẹ́wọ́ tẹ́lẹ̀ òní torí bàbá òun mọ̀ ń dúnkòkò mọ́ wípé òun ó pa ní o òun sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ tó bá lè sọ fún ẹnikẹ́ni wípé n tí òun ń ṣe fún wọn ni ìyá rẹ̀ ṣáà padà tẹnu dáadáa o ni ọmọ òun mà jẹ́wọ́ wípé bàbá òun ní ti ń ṣe ó ti ń wá láabi ọ̀hún fóun láti ọdún 2022 tóun bá ti lọ lu olùdé lọ́dọ̀ bàbá òun náà ni yóò máa fi tìpá tì kúùkù yóò máa fi bá òun ní àjọṣepọ̀ arábìnrin ọ̀hún tó jẹ́ ìyàwó arákùnrin ọ̀hún tó bí ọmọ náà fún tí wọ́n ti jọ pín gàrí báyìí ti Tèmítọ́pẹ́ Ẹgbẹ́bí òun náà ni orúkọ arábìnrin ọ̀hún òun náà ní sọ ní àgọ́ ọlọ́pàá wípé ẹ fi kélé òfin kẹ́ fi gbé arákùnrin yìí láti ọdún 2022 òun náà ní ti ń fipá bá ọmọ bíbí inú rẹ̀ ní ti ń fipá bá lájọṣepọ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn OSP Ọmọlọ́lá Odùtọ́lá ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ Ẹtì tó kọjá yìí ó ní lóòótọ́ ni o a ṣe ìwádìí a gba ìpè a sì arábìnrin ọ̀hún ó wá fi ẹjọ́ náà sùn lágọ̀ọ́ ọlọ́pàá a sì lọ fi kélé òfin wọ́n ti lọ fi gbé bàbá búkú ẹni bí afàpòsùn náà báyìí lè ti fi tìpá tì kúùkù bọ́mọ bíbí inú rẹ̀ ọmọbìnrin ọmọ ọdún 12 tí ń fi bá a lájọṣepọ̀ nípínlẹ̀ Ògùn ẹ̀rí pé lè kó tún lákàkì Ọlọ́run kó máa ṣàánú èèyàn ni o. Láti ìpínlẹ̀ Ondo lọ́jọ́ Ẹtì tó kọjá lọ yìí ọ̀rọ̀ ló mà dìbò lọ yà mí níbi ọmọ ilé ẹ̀kọ́ kan tó jẹ́ obìnrin yun ọmọ ilé ẹ̀kọ́ girama tó bẹ nípele àṣekágbá yun SS3 òun náà ni ọmọ akẹ́kọ̀ọ́bìnrin ọ̀tọ́ porúkọ rẹ̀ ní Usman Sandra òun náà ni orúkọ ọmọ akẹ́kọ̀ọ́bìnrin ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó mú àkúfọ̀gbọ̀ pálámbá tó fi gún ìkànnù àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ tí yóò ń jẹ́ Abibu Salau tó fi gún lọ́rùn pa o wọn ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ Àkókó Anglican Grammar School eléyìí tí ń bẹ ní Arigidi Àkókó níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn àríwá Àkókó nípínlẹ̀ Ondo wọn ní ọmọ akẹ́kọ̀ọ́bìnrin yìí ló jẹ́ pé òun àti akẹ́kọ̀ọ́kùnrin ọ̀hún ni wọ́n ti ní fàákájà gbọ́nmi sí omi òtó látìgbà tí wọ́n ti ń bẹ níléèwé òun náà ni ọmọbìnrin yìí ló bá fìjà sí ìgbà tí àwọn ó pọ̀ níléèwé o ó ní ọgbà bí wọ́n ti jáde níléèwé tó lúkálukú fẹ́ máa lọlé òun náà ló mà lọ di Abibu Salau ló lọ dìímú wípé ọ̀rọ̀ tá ń fà lẹ́ẹ̀kan ó tó di pé ajáde léèwé ó ti wá dá báyìí ẹ̀yìn ọgbà aláwa ó ní já mọ́ fọ̀rọ̀ ń báyìí bẹ́ẹ̀ ni wọ́n wọ̀dìmú ní ọ̀rọ̀ ọ̀hún ló bá di pé ntí arábìnrin ìyún akẹ́kọ̀ọ́bìnrin ọ̀hún Sandra Usman
tí ó lọ mú ọ̀pálámbá ẹ̀gò tó sì fi gún Habibu Salawu wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni ẹlẹ́mìí gbà á lẹ́nu rẹ̀ kódà kò dé ilé ìwòsàn níbi tí wọ́n ṣètọ́jú rẹ̀ tí ẹlẹ́mìí sì ti gbà á lẹ́nu rẹ̀. Ìkànnù àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún náà wá fi hàn léde báyìí tí ò dárúkọ rẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ náà ló máa jẹun tó bá yẹn lọ́kàn jẹ́ pé bó ni ọmọ ilé ẹ̀kọ́ girama tí ó sì mú àkúfọ̀gò tí ó fi gbẹ̀mí lẹ́nu akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀. Ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo ọmọ ilé ẹ̀kọ́ girama tí ń bẹ ní yàrá ìkàwé ìpele àṣekágbá ìyẹn onílé ẹ̀kọ́ girama ọ̀hún SS3 ogun akẹgbẹ́ rẹ̀ akẹ́kọ̀ọ́ ọkùnrin ogun nígùpá. Ìròyìn eléyìí òun náà ló mọ̀ tún lákàkì báyìí níbi ìyàwó kan rèé o eléyìí tí ń hùwà kò tọ́ sí ọmọ ọkọ rẹ̀ kódà wọ́n ní arábìnrin ọ̀hún wọ́n ní òun náà ló jẹ́ olùkọ́ o ní ìpínlẹ̀ Imo níjọba ìbílẹ̀ Òwèrì òun náà ló ti ṣẹlẹ̀ ní agbègbè Nkede wọ́n ní iṣẹ́ ẹ̀rọ ọmọbìnrin tó ń hùwà kò tọ́ sí yìí orúkọ tiẹ̀ Amarashi Emmanuel ló kọ́ rẹ̀ o tó jẹ́ ọmọ ọdún 12 wọ́n ní iṣẹ́ rí bí ti ń gbé ní ọ̀dọ̀ ìyàwó bàbá rẹ̀ yìí wọ́n ní tí bàbá rẹ̀ ọ̀hún tí ò bá ti sínlé òun náà ló jẹ́ pé bí ejò àìjẹ òun náà ni ìyàwó bàbá rẹ̀ ti ń gbé lọ́dọ̀ rẹ̀ yìí òun náà ní má lù o wọ́n ní kódà kì í ṣe lù lásán o bí kò máa mú ọ̀bẹ kó máa fi dúnkokò mọ́ kó fi ọ̀bẹ síná kó máa fi jó ọmọ òun lára wọ́n ní eléyìí tó tẹ̀ tó wá ṣe tó burú jù wọ́n ní ṣe ló sọ pé ọmọ òun ó jẹ oúnjẹ tí òun gbé sínú ilé láì gba àṣẹ gbàyọ̀ǹda lọ́wọ́ òun náà ló mọ̀ fà á tó bẹ̀rẹ̀ sí ní fi lù ú wọ́n ní lúlù ń wò wá tó lásán wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn ó mọ̀ tí ọmọdébìnrin Amarashi Emmanuel ó mọ̀ tí lu náà wọ́n ní kódà iná tó ti lù yìí òun náà ló mọ̀ dá oríṣiríṣi àpá ló dá sí ọmọ òun lára kún eléyìí tí ìyá òun tó ti dá sí ara ọmọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tẹ́ ẹ bá wo àwòrán ọmọ òun kódà ó máa kọjá sísọ nǹkan bàjẹ́ lára ọmọ òun kọjá sísọ o wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ẹlẹ́yinjú àánú àtàwọn àjọ ọjà fẹ́tọ̀ ọmọnìyàn tí ń bẹ ní làwọn èèyàn tí wọ́n ké sí àwọn àjọ ọjà fẹ́tọ̀ ọmọnìyàn ọ̀hún ni wọ́n lè tẹ̀gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn níbi bẹ́ẹ̀ kọ́ ohun tá à ń sọ ìkọ́là bá ọmọ sọ o bóyá ẹlẹ́mìí ò bá ti gbà á lẹ́nu ọmọ òun wọ́n ní ẹni tí ọmọ náà tó sì ṣe òun náà ni pé ó jẹ oúnjẹ láì gbàṣẹ látàrí pé ìyá òun ò tí ì sílé ńgbà tó sì dé ńkọ́ òun náà ló bẹ̀rẹ̀ sí ń dá olúlù fún un tó jẹ́ pé ó lù ú bí ejò àìjẹ ó tún tù ú luná kódà tí ojú ti àwọn ara ọmọ ọ̀hún náà ní àpá ló ti wà yánmọyànmọ lára ọmọ náà báyìí látàrí ìwà kò tọ́ tí arábìnrin ọ̀hún tí ń wù sí ọmọ náà eyín ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Imo. Ó dá àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàkókò yìí ẹ tún ń darapọ̀ mọ́ wa nígbà míì pápọ̀tún ìròyìn àkíkà tí ó tún máa lákàkì ẹ sì mọ́ gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Feli-feli online TV ẹ ṣeun bí ẹ ti ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bàṣárùn bàbá tó bí mi lọ́mọ títí gbà láti mọ pàdé eré àti àánú olówó bá kú mọ bẹ́ẹ̀ nìkan kan wá gbé ó dàbọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.